ẹ̀yin èèyàn mi ẹ wò ó ṣebí Kàrímọ́ ó ń sọ́pọ̀tì bàbá Mohbad ni ẹ wò ó Kàrímọ́ wá pé bàbá Mohbad ó bẹ̀rẹ̀ sí ní fún bàbá Mohbad ní ọ̀rọ̀ burúkú in fact ẹ wò ó ṣe kí ni ó lágbára ni bàbá Mohbad wá bọ́ta ó wá ṣàlàyé pé bọ́rọ̀ ṣe jẹ́ rèé ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́n. ọ̀rẹ́ mi pàtàkì Bukky Jesse ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ Mommy Miss Grace Kofi a lot of them èmi kàǹtì gbogbo wọn fún kan náà pé àwọn ọmọ tí mò ń sọ rèé tí wọ́n máa sọ pé ọmọ kan bí wọ́n mìíràn àti àwọn tó ń wá justice àtàwọn tí ò wá justice yẹn o ẹ̀mí tó wà nínú mi ó ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wípé wọ́n ṣe é ṣùgbọ́n mo mọ̀ wípé gbogbo ohun tí olúkálùkù bá ṣe gbogbo iṣẹ́ wa tí a ń ṣe gbogbo ìwà tí a ń wù gbogbo ọ̀rọ̀ wa tí a ń sọ ẹ jẹ́ ká máa ṣọ́ra nítorí olúwa yóò mú gbogbo iṣẹ́ wa sí dájọ́ àti gbogbo ìkọ̀ọ̀kọ̀ ire tàbí ibi gbogbo iṣẹ́ tá à ń ṣe wọ̀nyí ló máa padà lérè ó wá kù sí ẹ lọ́wọ́ irú iṣẹ́ tó ń ṣe ó kù sí èmi náà lọ́wọ́ irú iṣẹ́ tèmi ń ṣe ṣùgbọ́n èèyàn ní nígi lóko ó máa mọ èso tó máa mú jáde bóyá àwọn kan wọ́n yóò sùn mọ́ mi dáadáa ju àwọn kan lọ ó lè fà á kẹ́ máa wò pé àwọn ọ̀rẹ́ bàbá nìyẹn ṣùgbọ́n mò ń fi gbogbo ẹnu sọ fún yín pé lẹ́mìí kò sí ẹnìkan báyìí tí ó yàn pé ìwọ yìí o ìwọ ni kó máa gbẹnu mi sọ̀rọ̀ no wọ́n lè gbọ́rọ̀ lẹ́nu mi likewise ìwọ náà ní opportunity yẹn ìwọ ló kó wà scared ìwọ lè rúmbà láti sọ pé o fẹ́ bá wà bá sọ̀rọ̀ fẹ́ kí gbogbo yìí ó mọ̀ yẹn ná gbogbo ó sì pàápàá gbogbo yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dadiyo bọ́dà east Lagata gbogbo yìí pàápàá bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ àdúrà mi ni wípé gbogbo ohun tó bá ṣe ní rere ọ̀run máa dá padà fún ọ lórí justice yìí ayọ̀ ni máa fi gbà ẹ kí wọ́n lọ tààrà sí ọ̀rọ̀ tó ń bọ́dà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn torí ọ̀pọ̀lọpọ̀ ń pè mí ìdẹ́sẹ̀ gbé ọmọ lè dá lóhùn but this is an opportunity for me láti express feelings mi to everyone. ẹ kí n sọ̀rọ̀ nípa Kàrímọ́ níbi tí ọ̀rọ̀ ìdílé mi Kàrímọ́ ló ti ọ̀rọ̀ ìdílé tó bí ní ìṣẹ́ra social media ní ìṣẹ́ra TikTok ṣùgbọ́n ohun tí wọ́n gbọ́ ká tó lè raise ẹ̀ kúrò lọ́kàn àwọn ènìyàn ó gbà wá ní time ṣùgbọ́n nílé tí èmi kà èmi ò rí àyè kan tí Jésù sọ pé máa lọ olórí burúkú ni ẹ ò lè ṣoríire mọ́ no àfi ọmọ ègbé fúnra rẹ̀ lọ sọ pé òun fẹ́ parun so tí mo bá dé bá tẹ̀lé Kristi ó yẹ kí n lè kọ́ mọ́ lára Kristi ohun tí olùgbàlà ń ṣe. Kàrímọ́ pè mí kí gbogbo èèyàn kó gbọ́ níwájú Ọlọ́run tí mo sìn bó ṣe pè mí mo ń drive lọ́wọ́ ta ló ń pè mí ó lóun Kàrímọ́ wo ó ní àná ní wo ṣé Kàrímọ́ ti tọ̀ ó jẹ́ ohun tí mo béèrè ó lóun náà ní ok o mo ń drive lọ́wọ́ ẹ pè mí padà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń tẹnu Kàrímọ́ jáde ó jẹ́ kí n fi cross orí nọ́mbà yẹn
ní for now ìkẹ́ tí ìfẹ́ báyìí sọ̀rọ̀. Àkókò yẹn kọjá lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń pè mí pé bàbá wọ́n máa pè yín wọ́n máa gbá ṣebí èmi náà ń ṣọmọdé ṣùgbọ́n nígbà tí ilẹ̀ ń ta sí agbẹjọ́rò mi pè mí ní bàbá pé kí ló dé tí mo fi búlọ́ọ̀kì nọ́mbà ẹni tó pè mí. Ó ní ọkàn mi kò bá sọ̀rọ̀ ní àkókò yẹn ni. Ó ní bàbá gẹ́gẹ́ bí àyè tí mo wà ó ní mi ò gbọdọ̀ mú ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ọ̀tá mi. Gẹ́gẹ́ bí àyè tí mo wà ó ní kò ń ṣe ohun tí bí èmi ṣe ń rò ó ní anybody lọ́nà lè lò fún justice tó lè mú good information tó lè ṣiṣẹ́ wá. Ó ní òun máa wá advice mi torí pé èmi kọ́ ló yẹ kó bá sọ̀rọ̀ pé tí ẹni bá pè mí kí n jẹ́ kó mọ ohun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí bàbá ọmọ tí wọ́n wá justice fún. Ó ní kí n sọ fún mi pé àwọn lọ́ọ̀yà lẹ lè bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ tẹ bá sọ yìí tó lè ní àkọsílẹ̀ àti pé tó lè wà useful. Pé ọ̀rọ̀ tó bá ti ń di pé wọ́n sọ fún mi mo wá sọ pé mo gbọ́ pé ó ní ọ̀rọ̀ yẹn ò genuine. Ó ní kí n kọ́ ọmọ yìí bí ẹ̀kọ́ pé tí ẹ bá ní good information nípa justice tá à ń wá legal team ẹ máa bá sọ̀rọ̀ àbí ẹni tí mo fi àṣẹ lé lọ́wọ́ àbúrò mi family wa pé ẹ lè bá àbúrò mi sọ̀rọ̀ àbí kẹ́ bá legal team sọ̀rọ̀. Mo wá rí sí ọ̀rọ̀ tí lọ́ọ̀yà mi sọ fún mi pé tó ọ̀rọ̀ bẹ̀ ni o ọkùnrin lè jò obìnrin pa ṣùgbọ́n tẹ́jọ́ bá ti lọ ká dúpẹ́ fọlọ́run. Gbogbo tó lè máa tún bí mi inú ègbè torí ẹni mo ti dáríjì gba ẹ̀dẹ̀ ti pé mo ti dáríjì. Ó nígbà tí mo dáríjì kí ni mo wá ń blọ́ọ̀kì nọ́mbà ẹ̀ fún. Ó nígbà sí pé mi ò tí ì dáríjì. Mo rí pé ọ̀rọ̀ wà nínú ohun tí wọ́n sọ. Mo pẹ́ kò jìnnà nígbà náà bá pè mí wọ́n gbé kọ́ ó di the same person which is Karimọ́. Karimọ́ ẹ̀yìn ẹ̀ máa báwo ni ó lè mú ọ̀rọ̀ láti ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ wípé lórí òun sọ pé òun pè mí tí wọn ò gbé call fún mi ó lóun wà sọ ní pé òun mọ̀ pé mi kọ́ lòun bá sọ̀rọ̀. Mo ti gbọ́ ilé ìtẹ́lẹ̀ ohunkóhun tẹ́ bá fẹ́ sọ tẹ́lẹ̀ kó lè wà useful fún justice tá à ń wá ẹ pe lọ́ọ̀yà mi àbí àbúrò mi tẹ́ ẹ̀ bá ní nọ́mbà wọn kí n sẹ́ǹdẹ̀ sí nínú sọ̀rọ̀ sí èmi àti ẹ̀. Ó rí pé òun ò use mọ́ àbúrò mi láti bá sọ̀rọ̀. Àbúrò mi ni mo ti fi gbogbo àṣẹré lọ́wọ́ gbé tó lè sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ yìí because carpenter ni èmi. Pé bàbá ẹ̀yin ìfẹ́ bá sọ̀rọ̀ kí ni àwọn ọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ. Wọ́n dẹ̀ lọ sórí ọ̀rọ̀ camera CCTV tí ó wà nílé Mohbad ní bàbá ìyẹn ló yẹ ká ṣiṣẹ́ lé lórí fine it's a good suggestion ṣùgbọ́n tó bá kó lọ sọ́dọ̀ legal team ọ̀rọ̀ yìí bá ti dá ó náà wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí ó ní wọn àti Yomi ti ń ṣiṣẹ́ lé lórí ibi wọn Yomi ti ń ná personal money tiẹ̀ kí wọ́n lè get it and through police dem mú wọn tí wọ́n ń ṣe èso pé ọkàn dédé ṣe fine tó bá jẹ́ pé ohun tí ẹ̀yin àti Yomi ṣe nìyẹn ohun tó dáa ni ṣùgbọ́n ohun tí ìbá wù mí ni pé bá lọ́ọ̀yà mi sọ̀rọ̀ kò sí gbogbo evidence bá ní sìn lọ́ọ̀yà mi náà ni máa kó fún ó ṣàyẹ̀wò bóun ṣe fẹ́ rìn ìyẹn nìyẹn tó yẹ kó bó ṣe fẹ́ rìn nìyẹn ṣíkè lọ àsọjú ọ̀rọ̀ yẹn lọ ó dẹ̀ fi yé mi níbi tó ti bá mi sọ̀rọ̀ pé
òun ò rìkọ́ọ̀dù mi o òun mọ implication of recording voice it's okay tó bá rí bẹ́ẹ̀ gbogbo ń tẹ̀ sọ but to my surprise èmi ti bá wọn sọ̀rọ̀ mo ti lọ sùn nígbà tí ilẹ̀ máa mọ́ wọ́n ti screenshot nọ́mbà mi time tí mo sọ̀rọ̀ gbogbo mínítì mo lò wọ́n ti short ẹ̀ wọ́n sẹ̀dẹ̀ sí mi wọ́n wá wò lórí fóònù mi pé èyí ta ló ṣe léyìí mi ò authorize anybody láti pín nọ́mbà mi sí gbogbo àgbáyé báwo ni nọ́mbà mi ṣe di pé wọ́n screenshot ẹ̀ wọ́n sẹ̀dẹ̀ sí mi personally èmi gan ti inú ti ń bí mi pé irú kí lè léyìí gẹ́gẹ́ bí o ṣe mọ̀ pé bí gbogbo ó sì ṣe wà kò sí ni ká má fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ a lè má fi wọn sojú nítorí ọ̀rẹ́ mi Bukky Jesse bá pè mí jà bàbá mo tẹ́ ṣe dùn mí o báwo ni mo ní ohun tó kọ̀ sí ọ̀rọ̀ yìí ni pé ìmọ̀ràn ni mo gbà lọ́wọ́ lọ́ọ̀yà mi tí mo fi ní conversation pẹ̀lú ẹ̀ láti wọ̀ tó báyìí ní awàsí lẹ́pọ̀ báyìí ni wọ́n post nọ́mbà mi báyìí pé kò ń ṣe ohun tó dáa wọ́n post nọ́mbà mi ṣé mo authorize wọ́n post nọ́mbà mi ọ̀rẹ́ wà ó touch mi gan because mi ò use mọ́ àti máa lọ sí online always ètò àwọn tó wà online wọ́n bẹ̀ sí pè mí lọ́ọ̀tún lọ́sì pé kan báyìí nọ́mbà mi wà ní gbogbo àgbáyé ibi kò sẹ́ni tí ò lè pè mí sìn kò sẹ́ni tí ò lè ṣe é sìn so ó jẹ́ ohun tí ó bọ́ sí ohun tí mi ò expect bó lè ṣẹlẹ̀ torí gbogbo conversation wa mo bí pé between me and her ni tí nọ́mbà mi fi lè wà ní gbogbo àgbáyé tó wá di pé ọ̀rọ̀ tí kò tó nǹkan wọ́n gbé sọ́tún wọ́n gbé sósì ó jẹ́ ohun tó bà mí lọ́kàn jẹ́ gan so wọ́n tó wà láàrin mi àti Kàrímọ́ nìyẹn ọ̀rọ̀ tá a jọ sọ nìyẹn kò ní ọ̀rọ̀ míì nínú tí a jọ sọ so oríṣiríṣi ọ̀rọ̀ ló dé wà lọ́pọ̀ ẹlòmíì láti sọ tó bá ní ìbéèrè èyí tó concern mi tó gbé mi wá sáfẹ́fẹ́ ní àkókò yìí torí mi ò plan láti bá ẹnikẹ́ni sọ tó tọjọ́ ẹ̀yìn ọlọ́pẹ́ mi láti bá ẹnikẹ́ni sọ tó tọjọ́ ẹ̀yìn bí kò ṣe pé ọ̀rọ̀ lórí pé Kàrímọ́ àti bàbá wọn kí la jọ sọ ju pé mo bá lọ́ọ̀yà mi kò lè bá àbúrò mi sọ̀rọ̀ ṣùgbọ́n tó refuse sọ pé èmi ò fẹ́ bá sọ̀rọ̀ kí ló lè fẹ́ bá mi sọ èmi ò rí kókó ní àwọn ọ̀tá sọ so bí ọ̀rọ̀ yẹn ṣe lọ nìyẹn so mo rọ̀ wá kí onílé àti àlejò ká lọ ní sùúrù ká ní sùúrù Ọlọ́run tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ó máa yọrí ẹ̀ ìgbàgbọ́ mi sọ fún mi wípé a máa rí justice mo rọ̀ wá gbogbo ó sì pátápátá mo appreciate gbogbo tí ẹ̀ ń ṣe ẹni mi sọ pé kò sí ìdájọ́ TikTok ni wọ́n ti pariwo wọ́n fi lọ ẹ̀ zoom ọmọ yìí TikTok ló jẹ́ kí àwọn àṣírí díẹ̀díẹ̀ kó tú if not níbo mo fẹ́ sá sí ìgbà tó ń gbé mi lọ sí alágbọ̀njọ́ sí TikTok náà ti pariwo tó fi gbé mi lẹ̀ tó ń sọ pé TikTok àwọn tó ń sọ pé orí ayélujára pé kò síṣẹ́ tó ń ṣe ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú justice yìí so mo fi ń rọ̀ wá fún àkókò yìí pé kí oníkálukú wa ká gbé agbára lẹ̀ kò sí ẹnìkan tí bàbá yàn permanent player ìwọ ni kó máa gbẹnu sọ ìwọ ni kó ṣe gbá o no oníkálukú wa gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe darí wọn sínú justice for Mohbad tí mo lè appreciate gbogbo tí ẹ̀ ń ṣe tó pé mi ò lè dá ṣe so mo rọ̀ wá ẹ jọ̀wọ́ torí Ọlọ́run mo rọ̀ wá ká ní sùúrù fúnra wa ká máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu ara wa èyí tó tún jọ mọ́ bẹ́ẹ̀ tí ẹ̀rù èèyàn fi bà mí
ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi tajọ́ ń wọlé tajọ́ ń wọ̀de ó wà ní ìdùbúlẹ̀ àìsàn. Ìkan nínú àwọn blọ́gà pè mí, hello bàbá, báwo ni ọ̀rẹ́ mi ó ti ń get better gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, èdè tí mo rò pé mo lè lò ní ó ti ń wà òkè o, ó ti ń get better. Wá lọ gbé ẹnìkan láti ibì kan pé kó sọ̀rọ̀, ìtì bàbá náà sọ pé ó ti ń get better, ó tó wà bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. So kí lẹ rò pé mo lè sọ? Ṣé kí n sọ pé ó ń wọ̀sì sí ni? Mo lè gbà ládùúrà lágbára Ọlọ́run, torí tí ogun bá dé, tí ó bá dé ogun Ọlọ́run ni èèyàn máa ń borí ogun yẹn ni o, èèyàn dẹ̀ máa ń kóròyìn ayọ̀. Mo gbà ní àdúrà, mo ṣàdúrà sí ipò tó wà. Ọwọ́ agbára Ọlọ́run yóò gbé ìránṣẹ́ náà dìde, yóò padà wá jíyìn ohun tí Ọlọ́run ṣe. Tó gẹ́gẹ́ bí ẹni tí kan ṣẹlẹ̀ sí, ẹni tó gbà ló mọ̀ bàbá ń fọ́n plate, bàbá ń ṣe gbá, kí ló fẹ́ gbà ń bẹ̀? Tó tó dẹ̀ ti ń sọ, ṣé ó ti dowó fún ẹ? Ó lè dowó fún ẹ nítorí àti ní àti làì náà ni, nítorí àti jẹun náà ni. Ọlọ́run tó dá ẹnu ó ti mọ̀ pé ó máa jẹun. So Ọlọ́run rí ọkàn gbogbo wa o. Gbogbo ohun tí a lè ṣe nínú justice ọ̀run máa san wá lérè o. Iṣẹ́ ogun yàn ló lè ṣàmì o, ṣùgbọ́n ìwọ tí o bá mọ̀ wípé ire ló wá wá tó lè wà lójú ẹsẹ̀ pé ohun rere ló ń ṣe, ilé náà ló máa fà fún ẹ, torí ìdá olójú méjì ni. Ó tó lè pé ìdàkejì ni láti fánu mọ́jú pọ̀ mọ́tà kó ti pàkọ́ ohun tó rí kó náà rí, ẹ̀wọ̀n rí rìkọ́dì bàbá, ẹ̀wọ̀n ní wòwò bàbá lọ́wọ́, gbé jáde. Ibẹ̀ ni tó bá ṣe nǹkan mi wọ́n sọ pé ẹ má jọ̀ ń gbọ́, ẹ má jọ̀ ń gbọ́ o. Ìkan náà sọ pé tó ń bá ṣàṣírí bàbá, wọ́n á sọ lókùúta pa, gbé jáde. Ikú òní ó pàgbà tí àní pápọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ at this age ó ṣe tírí sọ̀n, ó ṣe ló kí ni gbogbo rọ́bìṣì yìí? Kí ni gbogbo ẹ̀? Ẹ jẹ́ ká wọ́rọ̀ tó lè mú justice jáde sọ. Èébú ara, oríṣiríṣi èébú wá gbórí TikTok. Ẹ jẹ́ ká ṣọ́ra ìlú tí a bá ń ṣe, bí a ṣe ń lo àwọn wa ó padà sí ṣọ́ra. Òní ṣìwì níwájú àjùmọ̀ náà, òní ṣì ọ̀rọ̀ sọ ọ́. So ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀. Jọ bá mi gbé Mr. Cook sókè bóyá ó wà lórí wọ́n ti wà. Láti. Benson. Yes, sir. Thank you so much, sir. Good evening to you all. Good evening, everybody. Happy Sunday to you. And this is the first Sunday, if I'm right. This is the first Sunday in the month of December. It's going to be an amazing month. Thank you so much. Really appreciate. Okay, this is the second Sunday. The first Sunday was on the 1st. This is the second Sunday here in December. Thank you so much. Without wasting too much of our time, tonight that Baba came out, he came out, with a purpose, and he never planned on coming out today. Thank you so much. Second Sunday, thank you so much. He never planned on coming out today, but because of the situation of things, he needed to come outside and come and address one or two things. Yeah. Yeah, he needed to come out and address one or two things. And firstly, as usual, he always try to give a sermon so that it will lead us in the line of what we want to talk about. But today's sermon is all about the tongue. Your tongue. The tongue can save and the tongue can kill. The tongue can lift up and the tongue can actually bring down. The tongue can do whatever it is that you did not predict, depending on how you use your tongue. So he gave a sermon that we all should be careful on how we use our tongue concerning this justice for Mohbad, and not just in justice for Mohbad, but beyond the justice for Mohbad. It is very important for us, to mind the way
we use our tongue. Just like the two thieves that were crucified with Jesus, it was the tongue that actually determined their final place of rest. One requested this, and the other one, blaspheme about Jesus. So Baba is saying to everybody, he went ahead and said, everybody in Justice for Mohbad would definitely get their reward. You will definitely get your reward, whether you are a host, whether you are a panelist, whether you are a commenter, whatever it is that you do in Justice for Mohbad. Know for sure that there is a reward for everyone in Justice for Mohbad. It might not be now, it might be in the nearest future, it might be in the next 1 week, but there is definitely a reward for everyone in Justice for Mohbad. And just like I said, I'm not going to waste too much of our time, because I know there are a lot of people that will want to ask Baba one or two questions and then speak the word of encouragement to him. Now, concerning the ongoing issue, which was the reason why he came out today, he said, truly, Karimo called him, and as at that time when Karimo called him, he was driving at that time, and he asked, who is this? She said, it's me, Karimo. And Baba asked, which Karimo? Is it Karimo of TikTok? And she said yes, and Baba said, okay, currently I am driving, and at that point, Baba said he never wanted to speak with her, so he blocked her number. And after blocking her number, because of some of the things, firstly, he said, where we are today in this Justice for Mohbad, it was the lady Karimo that led us to where we are today in Justice for Mohbad. And so many things that have been coming up in people's mind cannot be erased due to several things that she has done in this movement, that where we are in this Justice for Mohbad, that the lady Karimo led us here today. So he also went ahead. He also went ahead and said, after the call, he blocked the lady Karimo's number, and after that, after blocking the number, some couple of minutes later, the lawyer, Barrister Odumosu, called him and said, Baba, why did you block the person who called you, which was Karimo? Why did you block his number? And Baba was like, I don't just want to speak with her. And Barrister Odumosu said, you shouldn't pick enmity with anyone, that Baba should give her a chance and, let her speak. And Baba said, okay, no problem. She later called Baba Mohbad, and Baba Mohbad picked up the phone, and they talked. And basically what they spoke about is that she started the conversation by talking about, the CCTV, how she and Yomi Fabi has been working on the CCTV, and how Yomi Fabi has spent his money on the CCTV in order to obtain it, and the likes. And before I go ahead, need I say this also, that Barrister Odumosu told Baba that when Baba speaks with Karimot, that Baba should tell Karimot to speak with the legal team, or to speak with the man with the power of attorney, which is Mr. Muyiwa. So after that, Karimot called Baba, and she was talking on the CCTV, how she and Yomi Fabi, how they've been working on the CCTV, and how Yomi Fabi has spent his own money on the CCTV. And he in the conversation, Baba told her that, just have a conversation with the legal team or with Muyiwa. And but the way she was doing, she never wanted to have a conversation. She was like, it's only Baba that she wants to be working with. That is only Baba that she wants to talk with. She doesn't want to talk with anybody. But then Baba said that was the whole of the conversation, and said, if that is the way you want to do it, okay, no problem. But it would have been best if you discuss with the legal team, with my legal team, or with Mr. Muyiwa. So after that, they ended the call,
I'm coming. Yeah. After that, they ended the call, and Baba went to bed. But on waking up this morning, he began to get notification about people saying his number has been posted, this and this, that and that. So Lady Bukky just put a call through to Baba and was like, Baba, why will you do like that and this and this and that? But basically, that was the summary of the conversation that they had that he had together with Karimot. And but one of the things that I need to state here, according to what Baba said, can we all hear me in the comment section, please? Can we hear me? Can we all hear me in the comment section? Okay. Now, before I bring this to an end, one of the things that Barrister Odumosu said, according to Baba, is that Barrister Odumosu said, if truly Baba has forgiven Karimot, that Baba shouldn't have blocked Karimot's number, knowing fully well that Baba already said he never wanted to speak with Karimot because of what she said. And after the conversation, he went to bed, and this morning he began to see everything clearly, how they posted his number. And, he also spoke about Mr. Gregzy, that he is wondering why a certain person who calls himself a blogger will, ask him, because the person called him and the person said, how about Gregzy? And he said, Gregzy is getting better. As a Yoruba man, he used that or say, Gregzy is getting better. You cannot say Gregzy is not responding to treatment. At least we have to put a word of hope. That was what he used. Putting a word of hope that Gregzy is getting better. And at the end of the day, they began to twist what Baba said, and which actually led to people calling Baba, that Baba is part of a particular game that never actually existed. But so he now prayed for Gregzy that being a friend and being a member of his family, that God in his infinite mercy will heal him, and everything will come back to normal. So that was basically the whole of the conversation that they had. Now, thank you so much, sir. I'm sure there are a lot of people that will want to come up and ask Baba one or two questions. But before we bring people up, need I say this, that in this justice for Mohbad, we have proposed in our heart not to leave Baba alone for any minute or any second. No matter the battle that is going on social media, we have proposed that we are going to stand by him till he gets justice for his son. And nothing is going to stop that, and nothing is going to hinder that. Okay, no one, we have proposed, sorry about that, we have proposed that we are not going to leave Baba for 1 minute or 1 second. He's a father to us. We'll stand by him until he gets justice for his son, irrespective of whatever it is that is happening. We stand here with him to get justice for his son. Need I also say this at this junction? Please, we'll be bringing people up now. But let's say this, let's make this clear. If you have abused Baba before, sorry about that. Let's put this down. Please, if you have abused Baba before, or you have cursed Baba before, or you have maligned Baba before, or you have spoken evil about Baba before, or you have done anything bad, or you have spoken anything bad concerning Baba on any social media platform before, we are not bringing you up to this platform. Our responsibility is to protect Baba at all cost. It is to protect Baba at all cost, and we are going to do that. So, Baba lẹ́yìn, it's not going to be allowed. Don't abuse Baba behind, and you want to come here and you want to come and encourage him. It's not going to be allowed. We are his children,
and we are going to do anything to protect our father. That is it. So I'm going to be bringing us up, and I want to say a big thank you to you all. Please, the question you want to ask, let's make it brief, and let's also send our words of prayers to to Gracie. We're going to be bringing people up now, and thank you so much, sir. Barrister Lady, you are up. Let's have you, Barrister Lady. Thank you so much, Barrister Lady. Thank you. Okay, thank you, Barrister Olaide. Madam Comfy, we'll have you. Let's have you, Madam Comfy. Thank you so much, Madam Comfy. Madam Comfy, let's have you, ma'am. You said concerning Baba to throw him under the bus, that said Baba ni kini kan and you abuse him to the shepe fun. So I don't think you are supposed to come here because gbogbo yin mama ẹ máa jà síta ẹ máa jà poro bí pé you are not that you return your request. Wọ́n gbé yín wá sókè forward. If you know you abuse Baba Mohbad, don't feel day you are still abusing him, and you are not repenting, and you are not saying that is me. And you guys are just playing Bukky Jesse saying this oh Baba Mohbad, me go mo Baba Mohbad, mo bugidi, and I even said Baba Mohbad is Mohbad show. But later, we apologize. Everybody apologized, and they moved on. When they support Baba, you say Baba yìí o ló dúró fọ́mọ ẹ̀. Bukky Jesse apologize. So wọ́n kí wọ́n ní celebration time ṣe káàkiri ṣe máa gbé kí ni Bukky Jesse káàkiri. Everybody abuse Baba Mohbad and we apologize. Why can't you be playing the apology video of Bukky Jesse? If you abuse Baba Mohbad and you are still abusing Baba Mohbad, that's enough. And they apologize. You are based on say Baba Mohbad ni kini kan you are shaping for him. Please, they should not bring them up. Mo support it. I seconded it. And the second question, tí mo fẹ́ bẹ̀rẹ̀ question. Baba Mohbad nígbà tí Kẹ́yìn àti Karimo tẹ́ ẹ sọ̀rọ̀. Ta ló lọ sọ fún Barrister Odumosu? Because ẹ̀yin méjèèjì lẹ́sùn ẹ̀mí nígbà tó pè yín lára kọ̀ọ̀kan sí ẹ̀píìkì kan. Ta ló lọ rìpọ́ọ̀tù fún ẹ̀píìkì kan bọ̀ ẹlẹ́yìn dráìvù lọ́wọ́? Ta wá ló lọ rìpọ́ọ̀tù fún Barrister Odumosu wípé pẹ́pẹ́sẹ́ o bàbá Mohbad kò fẹ́ bá mi sọ̀rọ̀ kò fẹ́ píìkì kan mi? Ṣé Karimo náà ni? Ṣé Karimo ló gẹ̀ẹ́sì líǹkì sí Odumosu ni àbí tàbí làgàtà kan? Làgàtà tí mò ń sọ kì í ṣe pé bóyá làgàtà orí TikTok o, làgàtà third party ni mo mean o, torí ìgbà ẹni ẹ máa gbégbékúgbé kiri. Làgàtà that is third party. Third party wo ló lọ fi ẹjọ́ ló lọ sọ fún Barrister Odumosu? Nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. Tó ti jẹ́ pé Barrister Odumosu ọwọ́ ń sọ pé kí bàbá pé kán gbé kàn. Ṣé Barrister Odumosu ṣé wọ́n gbọ́ pàtí
nígbà tí kí ló Kàrímọ́ tó ń sọ pé bí bàbá Mohbad bá blessings ni wípé kí bàbá kó jáde síta kó wá ṣàlàyé bí bí bàbá Mohbad ṣe bá blessings ṣé Barrister Odùmọ̀ṣù mọ̀ ni ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó ní inú bàbá Mohbad máa dùn sí láti máa bá sọ̀rọ̀ tó máa jọ sọ̀rọ̀ kínní. Ṣé mo lè dáhùn question? Ó kẹ́ máa sọ̀rọ̀ bàbá Mohbad. Yes. Okay. Thank you so much. Okay, sir. You can go ahead, sir. Ellie down, sir. Thank you, sir. Yeah. Ohun tí mo rí ní àánú mi ni pé ṣe rí iṣẹ́ amòfin díẹ̀ ni mo mọ̀ níbẹ̀. Now, tí amòfin bá dẹ̀ bá ẹni tí òmòfin sọ̀rọ̀, ohun tí wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn kan tó kí n tó accept ọ̀rọ̀ yẹn ni pé wọ́n ní kí n má create bóyá ẹnìkan jẹ́ ọ̀tá mi, ẹni tí apologize, number one. Wọ́n wá ní àmẹ́ni tó lè fún wa ní good information. So, pé kí n kọ̀ direct ẹni pé èmi kọ́ ló yẹ kó bá sọ̀rọ̀. Pé bẹ̀t tó bá ti bá mi sọ̀rọ̀, hello, okay, ẹni information tó fẹ́ fún wa, ó yá lọ́ọ̀yà ní kẹ́ bá sọ̀rọ̀. Àbí ẹni tí mo fún ní power of Anthony, ó ní ọ̀rọ̀ méjì yẹn ni kí n sọ. Ó fún mi ní àwọn guideline bí tí máa sọ̀rọ̀ dé. But ní ìgbà tí èmi àtẹni sọ̀rọ̀ pé báyìí ni kò ṣe o, báyìí ni kò ṣe o, ó rí àbúrò mi Mr. Famuyiwa wípé bí ẹni tí ò lè bá sọ̀rọ̀ kí ni ẹ̀ kọ́kọ́ wúwo fún pé ok kí ló tiẹ̀ fẹ́ sọ gan, by saying kí ló tiẹ̀ fẹ́ sọ gan mo ti beyond ohun tí lọ́ọ̀yà yẹn fún mi as guideline. So tó bá dàbí pé mo ṣẹ̀yìn gbogbo èèyàn ní mo ń bẹ̀ pé ẹ jọ̀wọ́ ẹ má bínú, iṣu ẹni ló tọwọ́ ẹni dépo, mo fọ Ọlọ́run bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run. Mo mọ̀ pé justice náà ni gbogbo wọn wá, so ìtara tí ó wà lára ẹlòmíì gan ó ju tèmi lọ. Nígbà tí máa bẹ́ lòmíì sọ̀rọ̀ pẹ̀lú bí ọmọ yẹn is over a year, ẹlòmíì á tún máa sunkún. So àwa máa wò gbà ṣé ó ká wọn lára ju tèmi lọ ni. Èmi lè ṣe rí pé kò sí ẹni tí justice lè ká lára ju èmi lọ because èmi ni mo tọ́ ọmọ, èmi ni mo mọ ìyà tí mo jẹ lórí ẹ̀. So tí gbogbo kan ipá dé wá rí báyìí, mo ní láti bẹ̀ yín torí pé abiyamọ ní ló fi ká yín lára bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Èmi ni mo extend ibi tí wọ́n guide mi dé lórí ọ̀rọ̀ yìí pé 2 questions wọ́n ní kí bẹ̀rẹ̀ pé ok ẹ ní information tó jẹ́ ní lẹ́fẹ́ fún wa, ẹ bá legal team sọ̀rọ̀ àbí kẹ́ ẹ bá àbúrò mi sọ̀rọ̀. So gbàgbọ́dọ̀ tí yín insist pé o lè bá àbúrò mi sọ̀rọ̀ yẹn, ó yẹ kí n ti end call yẹn àbí immediately kí n invite àbúrò mi sí call yẹn. So àwọn mistake tí mo ṣe nìyẹn tí mo fi ń bẹ gbogbo àgbáyé pé ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run. Yeah, thank you so much, sir, for that one. Okay, just 1 minute. Kẹjẹ má bínú 1 minute. Okay, ma. Okay. So, Baba Mohbad, now thank God wípé ẹ ti realize pé ẹ̀yin lè extend it. So that means pé to me o, that means pé Barrister Odùmọ̀ṣù to me, that means pé wọ́n jẹ̀bi to me because wọ́n ti sọ fún yín pé kẹ́ direct ẹ̀ lọ sọ́dọ̀ àwọn lọ́ọ̀yà tí yóò bá dẹ̀ ti lè bá wọn sọ̀rọ̀ kẹ́ hang up but ẹ̀yin lẹ́yìn o hang. So ẹ̀dẹ̀ ti bẹ̀bẹ̀ pé ká má bínú. So ṣe then the second one ni pé ẹ má wà short tẹ bá rí kíni yín níta voice note yín because voice note yín báyìí ó ti máa gbé fún wọn, ó ti máa pín á ti pín fún wọn because bó ṣe distribute bó ṣe flash nọ́mbà yín síta lánàá nìyẹn ó fi hàn síta báyìí. Ṣó ti yé yín gbogbo kọ́ tí wọ́n kọ̀ tó ń disturb life tẹ̀ ń ṣe ń sìn as a result of nọ́mbà yín tó gbé síta ni wọ́n ń pè wọ́n ń disturb life yẹn nítorí pé àwọn èèyàn ti rí nọ́mbà yín òun náà ṣe ń pè tán ṣe ń disturb life tẹ̀ ń ṣe ń sìn ẹ ṣe gan. Okay, thank you so much, Madam Comfy. Please, for the sake of time, and we would like to entertain more people, please let's just make our submission 3 minutes so that we'll be able to bring more people up. Mommy 8070, let's have you 3 minutes, everybody. Thank you so much. Thank you, the inch, Baba mi. Baba Mohbad, ẹ kúrọ̀lẹ́ sà. Ọlọ́run á fara agbára dọ̀tun. And I'm happy to see you, sir. Ẹ sọ̀rọ̀ Barrister Odùmọ̀ṣù wípé kò yẹ kẹ́ blọ́ọ̀kì ọ̀ kẹ́ má bá Kàrímọ́ sọ̀rọ̀. Barrister Odùmọ̀ṣù always be on every platform.
and Barrister Odumosu yìí kan náà lọ ń rí gbogbo nǹkan tí Karimo ń ṣe tó ń sọ. And someone like me, I've been fighting for all the two legal thing. If anybody want to rubbish them, Barrister Odumosu lè sọ pé àwọn ò rí yẹn. Ibi tẹ́mi ti rí pé Barrister Odumosu ní àbòsí, èmi máa sọ. Ṣẹ́rí, àwa Yorùbá, ẹ má jà fọ̀rọ̀ sábẹ́ àwọn. The same Barrister Odumosu yìí, wọ́n rí gbogbo nǹkan tọ́mọ yín ṣe, and fún instinct yín, spirit yín ló wọ́n fẹ́ bọ́mọ yẹn sọ̀rọ̀, kò yẹ kán force yín at that moment. Is Barrister Odumosu tó wà lórí TikTok, tó ń lọ sí gbogbo platform, ibo ló ti rí bí tí Karimo ti sọ anything evidence síta. If anybody want to ask Karimo question, ó máa ṣépè fún wọn ni. Barrister Odumosu rí gbogbo yín. Ẹ jẹ́ àwa mú yẹn kúrò. And the second one, ní pé bàbá ẹ mọ̀ ká máa ṣe DNA because gbogbo nǹkan tèmi fẹ́ tí èmi gbọ́ ẹ jẹ́ ayọ̀ pé Barrister Odumosu try láti bá yín sọ̀rọ̀ kẹ́ bá Karimo sọ̀rọ̀ DNA wà ń bẹ̀ kọ́ má gba àbọ̀dè torí mi tàgé ẹ̀ pé Barrister Odumosu must go because a lè máa ṣe kàtàkàtàkàtà à ń fi àwọn family wa ṣe justice for Mohbad yìí ni. À ń fi àwọn family wa ṣe justice for Mohbad ní ẹlòmíín ló sì ṣẹ́ wọn èèyàn kan wà ní jókòó sí kọ́nà àtàwọn àgbàlagbà kan tọ́pọ̀ Karimo tọ́ní ká gbénu sọ̀hún and mo like nǹkan tẹ́ sọ ẹni tó yàgbẹ́ ó ti gbàgbé àwátá kò ní èmi wà ní ẹni tó fẹ́ stone yín bàbá Mohbad nígbà tí Karimo jáde but they forgot that one. So èmi ti sọ pé ẹ tẹ̀lé dè mí lọ́wọ́ mú náà. I will continue analyse anything that related to justice for Mohbad. Gbogbo ẹni tó bá jáde nígbà tí wọ́n obstruct justice and evidence of that Mohbad èmi máa máa analyse ẹ ṣé gan sà Ọlọ́run á wà pẹ̀lú yín o. That was. Thank you, Mommy 8070. Thank you, Mommy 8070. Mommy Rich Grace, let's have you. Thank you, Mommy Rich Grace. Yes, mo kí gbogbo lé adẹ́kù atótónu akú akitiyan lórúkọ Jésù aburú ò ní bá ẹnìkọ̀ọ̀kan wa. Inú mi dùn wípé gbogbo nǹkan tí bàbá Mohbad ṣe lálàyé la gbọ́ nítorí pé ńgbà tí Karimo dé ńgbà bí ìbọn ṣe sọ́hun èmi ò sí ń bẹ̀ tán ní pọ́ sọ wípé òun náà ti gbàṣẹ lé lọ́wọ́ sìn òun àti Yomi káwọn ẹni lọ́rùn wọn ní ẹnu oníkànlá ti gbọ́kàn wọn ọlọ́rọ̀ ti sọ pé òun ò gbàṣẹ lé ẹnì kankan lọ́wọ́ rárá ó dẹ̀ ti jẹ́ ọlọ́rọ̀ náà dẹ̀ ti jẹ́ ká mọ̀ wípé ibi tọ́rọ̀ òun dé dúró ní àkókò yìí báyìí ipò ẹni tí òun débẹ̀ ní Karimo a lè bẹ̀rù òkùnkùn ká yàgbẹ́ lé ní Karimo tó gbogbo wa la fetí gbọ́ kò sẹ́ni tí wọ́n ránṣẹ́ kẹ́nìkankan má gbókùn kan tí ò tọ́ sí